ó ti ẹja báwọn ẹ̀yin àwa lọ́nà là ń kù adiju má sùn kó fọkọ. olórí èmi ń fọkọ. bẹ́ẹ̀ ni òun fọkọ. lọ́nà wo. ó tún béèrè pé lọ́nà wo ẹ̀mí ló mo ti pè é tó gbà kó mi. olórí tó bá jẹ́ lórí pé mi ń gbàgbọ́ yín ni ẹ̀yin gan ẹ ti ń fọkọ ni o. mo ń fọkọ. nítorí àwọn ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣo tó ń tẹ̀lé kiri kí ló ń ṣe nígbèsí ayé ẹ tí mi ṣe fún ọ rí. olórí tó bá jẹ́ tìyún lẹ́fẹ̀ẹ́ sọ ẹ kọ́ ọmọ fìtì ẹ bọ́lẹ̀ ń bẹ̀ no go in area ni. àwọn ọmọ tẹ́lifíṣọ́ ẹgbẹ́ tí n bá ní kán mọ̀ kó dání wọ́n mú tí n bá lọ pé kán mú dìwá wọ́n mú wa ni tí n bá ní kán gbẹ́sìn òkè báyìí wọ́n ń gbé à ń ṣe kínní lọ. tẹ́ ẹ lè ṣe gbogbo èèyàn nítorí pé tá a bá dé ibi tó ti fẹ́ ṣe kínní gbà ẹ sùn gbalaja ni àwọn aláṣẹ mọ yín tá a mọ̀ ṣe pé kínní. ó yá má bínú yá kọ́ mi máa mọ̀ sí. kí n kọ́ yín kò sí nǹkan tí mo fẹ́ kọ́ yín ẹ mélòó mo fẹ́ sọ fún yín pé kẹ́ ẹ lọ rè register sí fly fitness kẹ́ ẹ lọ fly fitness kẹ́ ẹ lọ mọ gym kẹ́ ẹ lè bá fit tí a bá débẹ̀ tẹ́ ẹ ṣe treadmill tẹ́ ẹ ṣe dumbbell tẹ́ ẹ gbé kọ́ìlì ẹ rí i pé gbogbo nǹkan tó ṣe pé kinní lára ni ó ṣe pé kinní. ó lọ yá màá lọ rẹ́gísítà má bínú. ẹ ní sùúrù ta ló ń pè mí. ẹ fi kábíyèsí lẹ́ẹ̀lé ẹ ní da kábíyèsí láàmú èmi mo dáràn ni ẹ ní sùúrù. ẹ ló mo ti ń bọ̀. room 306 mo ti ń bọ̀ nísìn. olórí ẹni sùúrù àti tẹ̀lé yín lọ lẹ́kọ̀ọ́ ní iṣu ẹjẹ tí kí bá rẹ lugi ìkan la mọ́ kọ́kọ́ yí ẹjẹ kọ́kọ́ lọ tí n bá ti dé àwa bá yín ẹ dákun ẹ bá ń wá change kí n fi gbé transport tí mò ń lọ. mo bí bèrè ẹ padà dé kí n fún ẹ change o máa ń fi mí lẹ́sọ̀ọ́ ìdúró lọ mà nìyẹn àti mọ̀ bóyá ń lọ yẹn wọ́n ò ní dé wọ́n ẹni tó fẹ́ lọ báyìí kí ni yóò lẹ́kọ̀ọ́ mọ́ra wọn tèmi bá mi fly fitness ó gbàlejò èmi kò lọ register nígbà mo fi ọ̀sà kan tiẹ̀ bọ̀.